ẹ̀yin Tìjàníyà ẹ ṣọ́ra àgbákò ń bọ̀ ẹ fura àgbákò ti dé kẹ́ ẹ ṣọ́ ara yín pẹ̀lú àwọn sọkúsọ tẹ́ ń sọ kàrámà kíní tó kù lára Tìjàníyà nílẹ̀ Yorùbá mọ́kàsí ni o àgbákò kọ́kọ́ dé bá Tìjàníyà lákọ̀ọ́kọ́ náà torí pé ní àgbákò tó dé bá Tìjàníyà yìí nílẹ̀ Yorùbá fún gbogbo àwọn ọmọ tí wọ́n ń jáde tí wọ́n ń sọ nonsense tọ́já sí pé òye òye wọn ńgbà ibà Maulana Sheikh Adam tírú àgbákò ìfẹ́ ṣẹlẹ̀ sí Tìjàníyà àti Kàdìríyà ẹni tí Ọlọ́run kádàrá kọ́ yọ Tìjàníyà àti Kàdìríyà Súfí lápapọ̀ kúrò nínú òfin àjàgà tí wọ́n fẹ́ kó síngbà náà Maulana Sheikh Adam ni tí ọ̀pá mọ́sẹ́ nìkankan tó ní kálukú mọ̀ àti gbogbo Tìjàníyà ṣùgbọ́n nísìnyí tọ́wájá sí pé ní ẹni tí ó yọ Tìjàníyà kúrò nínú òfin nínú àgbákò nínú parun tí ó bá ṣẹlẹ̀ sí ti ń jẹ́ Tìjàníyà nílẹ̀ Yorùbá ibẹ̀ ni àwọn Tìjàníyà wá ń dojú ìjà kọ ẹ̀sìn làákàyè ìwà láti wá búyan o torí pé Sheikh Ibrahim Niyas rahimahullahu rahmatan wasa wàlí Ọlọ́run ni ṣùgbọ́n ìjẹ́ wìláyà Sheikh Ibrahim Niyas lọ́dọ̀ tèmi hasotan kò tó Sheikh Adam lọ́dọ̀ tèmi ni mo sọ o pẹ̀lú báṣu mi pẹ̀lú káṣàfi tọ́lọ́run sí fún mi kò tó ti Sheikh Adam rárá ní gbogbo ọ̀nà tí èbá sọ ọlá Sheikh Adam ni ọlá Sheikh Ibrahim Niyas ò lè rí ẹsẹ̀ kankan múlẹ̀ nílẹ̀ Yorùbá ẹni tó sì dáàbò bo ọlá Sheikh Ibrahim Niyas òun ni baba Maulana Sheikh Adam lọ́dọ̀ Sheikh Adam gangan ọlá àfáǹdásàláti rahimahullah ìjẹ́ wìláyà Sheikh Ndásàláti lọ́dọ̀ Sheikh Adam ó ju ti Sheikh Ibrahim Niyas lọ ní gbogbo ọ̀nà pátápátá yẹnyẹn ṣùgbọ́n pírọ́blẹ́mù tí ń ṣẹlẹ̀ ní wípé ní gbogbo Tìjàníyà àkọ́kọ́ àgbákò tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní wípé ní nínú mọ́sálásí wo nílẹ̀ Yorùbá lẹ́ ń tẹ́sọ́ sí mọ́ Tìjàníyà ti bá ń tẹ́sọ́ sí mọ́sálásí tí ń ṣe kùbùrá tí ń ṣe wàsífà kọ́ jáde àtẹ́ẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ yìí mọ́sálásí káàtí ń kírun wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n kéde Tìjàníyà mẹ́mọ̀ ṣùgbọ́n kí ní fà á ọlá igbe ní gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n sọ wọ́rọ̀ nípa ọ̀rọ̀ Markazi tí wọ́n sọ wọ́rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Mudu Markazi wọn ò dìfẹ́ǹdì Sheikh Ibrahim Niyas o wọn ò dìfẹ́ǹdì Tìjàníyà o oúnjẹ tí wọ́n jẹ ni wọ́n ń wá oúnjẹ tí wọ́n jẹ ni wọ́n ń wá oúnjẹ tí wọ́n jẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ kọ́kọ́ kíyèsí ibi tí ẹ ń lọ tẹ́ ẹ fẹ́ forí sọ gbogbo Tìjàníyà ẹ parẹ́ yẹnyẹn tí wọ́n ní gbúrò yín mọ́ ẹni tí ń dáàbò bò yín òun náà ni Maulana Mudirul Markaz tí ọ̀pá mẹ́sẹ̀ yín gẹ́gẹ́ tẹ́ ẹ mọ̀ tí gbogbo ayé mọ̀ ṣé àwọn sàlàfíà eléyìí burúkú yìí ṣé wọ́n ti finish yín ni ẹ sọ bí tẹ́ ẹ kù sí mẹ́rin gbogbo Tìjàníyà ni mo challenge lọ́dọ̀ tí ń jẹ́ sàlàfí mo lẹ wà ń gbà náà tí Maulana Mudirul Markaz tí wọ́n fi ń fara gba ọta lórí Tìjàníyà lórí tí ń jẹ́ tasawuf nílẹ̀ Yorùbá aina antum wa shuyukhukum àtẹ̀yìn àtàwọn ṣéwù yín mo lẹ wà ń gbà náà tí wọ́n Mudirul Markaz wọ́n dáàbò bo tasawuf nílẹ̀ Yorùbá jazau sinman òun lẹ́fẹ́ fi san fún bàbá Mudirul Markaz kò ní níbẹ̀ o kàkà bẹ́ẹ̀ Tìjàníyà ni wọ́n parẹ́ o òdodo mọ́tọ́ fún yín o màdúdà nìyí náà Markaz lọ́lọ́ fi gbé Tìjàníyà lárugẹ nílẹ̀ Yorùbá Markaz lọ́lọ́ fi gbé Tìjàníyà nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá mọ̀ ṣé ìgbà tí àwọn sálàfí dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó pọ́npọ́ bò yín tí wọ́n lálà sẹ́yìn kí lẹ́ rí sọ ẹni tó jẹ́ Al-Adabi kí lẹ́ ti kókọ rẹ̀ àbòtó ṣéwù àbòtó tọ́lọ́ bá kẹ́ níjọ́ tó bọ́ Sheikh Ibrahim sí wò tó lálà sí Sheikh Ibrahim Niyas tó sẹ́ ìpè gbóná fún Sheikh Ibrahim Niyas aina antum ẹ̀yin tẹ́ ń jáde lónìí tẹ́ ń takò bàbá Mudirul Markaz tẹ́ ń takò mufti ilẹ̀ Yorùbá mo lẹ wà ń gbà náà àbí ilé rẹ̀ ni o àbí àbùtọ́ lálà sí Sheikh Ibrahim Niyas àbùtọ́ sẹ́gbẹ̀ fún Sheikh Ibrahim Niyas mo lẹ wà ń gbà náà sẹ́ jáde kẹ́ dìfẹ́ǹdì ẹ̀ ṣe àdàbí kọ́ kìí ṣe àdàbí kí lẹ sọ atal an ṣe rẹ̀ pé kẹsẹ̀ tiẹ̀ àbẹ̀rẹ̀ pé kílípù yẹn ọ̀pá lórí social media ni ó ní olórí burúkú ní Sheikh Ibrahim Niyas ó ló ti sàgbákò wájú Ọlọ́run kí lẹ rí sọ gbogbo tó bá sáà ti wá jẹ́ mọ́ Markaz òun lẹ́wàá lọ lẹ̀dí àpò papọ̀ mọ́ lẹ́wàá mọ́ fúnlẹ̀ mọ́ tó ti jà sí pé ní ẹ̀yin gangan ẹ mú jáde ta ló gbógun ti Markaz tó wìn nìrí tó gbógun ti Markaz tó wìn nìrí afala ta'qilun ẹsẹ̀ làákàyè nítorí Markaz bàbá Mudirul Markaz tí wọ́n fi ṣẹ́gun sàlàfíà sí ogun Tìjàníyà lè tó ogun sàlàfíà ni ẹ sọ fún mi sí ogun sàlàfíà àti ogun Tìjàníyà yìí báyìí sí ogun Tìjàníyà àti ogun sàlàfíà wo ló le jù nítorí mú Markaz tí wọ́n fi ṣẹ́gun sàlàfíà mo lè wá wá Sheikh Ibrahim Niyas rahimahullah ẹni tí ń dáàbò bò ní bàbá Mudirul Markaz àwọn sàlàfíà ti finish yìí wọ́n ti finish gbogbo tí ń jẹ́ Tìjàníyà lẹ́ Yorùbá ṣe tó bẹ́ẹ̀ kẹ́ jáde kẹ́ boost pé ẹ̀yin Tìjàníyà ni ṣe bẹ́ẹ̀ ẹ̀rún lábẹ́lẹ̀ ni gbogbo mọ́sálásí tẹ́ ń control tẹ́lẹ̀ mọ́sálásí mẹ́rin ló kù lọ́wọ́ yín mọ́ ẹ sọ fún mi mọ́sálásí mẹ́rin ló kù lọ́wọ́ Tìjàníyà mọ́ gbogbo olú lọrin gbogbo lọrin yányán níbo Tìjàníyà kù sí mẹ́mọ́ ẹ sọ fún mi sẹ́rẹ̀ pé Tìjàníyà ká máa sayẹyẹ káàkiri òde ká máa ṣe wàlímà káàkiri ni ṣé ká fi defend Sheikh Ibrahim Niyas ni ṣé Sheikh Ibrahim Niyas ẹ̀rí defend gan lẹ̀ Yorùbá ni ṣé Sheikh Ibrahim Niyas ẹ̀rí defend ibi tọ́lọ̀ tí wàá bú àṣírí Tìjàníyà tọ́lọ̀ tí wàá ń dáàbò bò ibẹ̀ lẹ́wà lọ dojú ìjà kọ àwọn méjì kan bẹ tí mo fẹ́ fún wọn lésì ìkan bẹ
àfáà Nurudeen ló pera rẹ̀ olóhùn fún bàbá Mudu Markaz ní advice ó ní Wàlíù Nákìsì ní àfáà òun ní tí mo ń sọ fún ọ ní pé ní ẹnu àfáà rẹ̀ ọ̀gbá àfáà tó kọ́ ń kéwú ìwọ Nurudeen tó pera rẹ̀ yẹn sọ pé bó ṣe sọ lógun náà sọ nìyẹn tó fi padà ń túbá tó sọ ọ̀rọ̀ tó sojú ẹ̀ tó sọ pé wọ́n ń lọ látàdíra níwọ̀n ọmọ olórí burúkú yìí ọwọ́ gba ẹgbọ́n Markaz ni ọ́ ẹnu àfáà rẹ̀ ọ̀gbá fún gbogbo ọ̀rọ̀ tó sọ fún Maulana Mudu Markaz wallahi alazim ẹnu àfáà rẹ̀ ọ̀gbá àfáà rẹ̀ òtò bẹ́ẹ̀ wọn ò bí àfáà rẹ̀ dákọ́ sọ wẹ́ níwọ̀n àfáà Nurudeen yẹn àrífín kílé lẹ́yìn kí bá Mudu Markaz kí wọ́n jáde kí wọ́n túbá kí wọ́n lọ sí ìsàlẹ̀ ṣe Ibrahim Niasse kí wọ́n lọ sí kóró gbáwó lẹ́nu ẹ pẹ̀lú àwọn lálàsí ọ̀tọ̀ sí bá Mudu Markaz lórí tani ṣe Ibrahim Niasse torí tiẹ̀ ló fẹ́ mọ̀ sọ sí bá Mudu Markaz ẹnu àfáà rẹ̀ ọ̀gbá wàlá ẹnu àfáà rẹ̀ ọ̀gbá fún ọ̀rọ̀ tó sọ yẹn Wàlíù Nákìsì àfáà rẹ̀ Wàlíù Nákìsì bàbá Mudu Markaz Wàlíù Nákìsì ṣé gbogbo tí ń ṣẹlẹ̀ nígbà yìí pẹ̀lú gbogbo tí bàbá Mudu Markaz ń kọ̀ǹtró gbà yìí bí ṣe Ibrahim Niasse bá ń bẹ láyé lónìí báyìí rẹ̀ mọ̀ wúlá o kò lè rí ìlàjì tí bàbá Mudu Markaz kọ̀ǹtró láyé kò lè kọ̀ǹtró mélòó láyé máa ṣe Ibrahim Niasse mẹ́láyé mélòó láyé máa náà sọ fún mi ṣé gbogbo tí ó ń kálukú bọ́ sí social media tí wọ́n sọ̀rọ̀ nísìnyí báyìí ohun èèyàn mélòó lónìí gbà náà wá wo yo ohun tó ń rìn láyé nísìnyí lónìí báyìí wo bí táyé kẹnu dé bàbá Mudu Markaz pẹ̀lú gbogbo ẹ̀ náà wọ́n tún kọ́ńkà gbogbo ẹ̀ Yorùbá ṣé gbogbo èèyàn tí ń bẹ ní gbogbo West Africa ń gbà ṣé Ibrahim Niasse fi ń lo dáwùlà ṣé wọ́n tó èèyàn tí ń bẹ Nàìjíríà nísìnyí over 250 million lọ́mọ Nàìjíríà mélòó ní gbogbo West Africa ń gbà ṣé Ibrahim Niasse fi ń bẹ láyé ọwọ́ adé ọ̀hán sọ yí pé ní kí ìjẹ́ wìláyà wọn lè bá a pé ó ju ẹnu àfáà rẹ lọ kò tẹ̀ ní dákọ́ bọ́rọ̀ tó sọ yẹn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ lọ bọ́rọ̀ tó sọ náà èmi kàn play fídíò ní fídíò ni manun aláàrífẹ́ burú àrífíyẹ̀ tẹ̀ wá pọ̀ jù nígbà tábò tó sọ̀rọ̀ tábò tó lára ti ṣe Ibrahim Niasse ń bọ̀ lọ wà ń gbà náà àyìn àǹtà so ọ̀rọ̀ rẹ̀ jù bá ń lọ ṣùgbọ́n ọmọ fìlà rẹ̀ ti pọ̀ Markaz ni ẹnu àfáà àkọ́kọ́ ń ké wọ̀ gbà kò tó lẹ́kọ̀ọ́ sọ wẹ̀ àfáà rẹ̀ gbogbo ń tọ́ sọ yẹn àfáà rẹ̀ ló ṣe déédéé kẹsẹ̀ bá Mudu Markaz òun náà lọ sí Kaula tí ó lọ fẹnu gbolẹ̀ mẹ́ gbogbo ẹ̀yin Sufi olórí burúkú tẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ tí wọ́n fẹ́ fọ̀ yín mọ́ òun nìyẹn gbogbo àwọn tẹ́ jẹ́ àwọn tí wọ́n pèrè àwọn ní alùsùnà àwọn sàràfíà yìí tí wọ́n lára fi ṣe Ibrahim Niasse tí wọ́n kódà àti gbọ́kọ̀ ṣe Ibrahim Niasse gan ojú ó sì máa ti yín kí lẹ jáde tẹ̀sán parẹ̀ sẹ́ẹ̀rì defend ẹni tí wọ́n ń dáàbò bò yín tí ń dáàbò bò tasawuf ṣé gbogbo tí bàbá Mudu Markaz spirit inú àwẹ̀ nípa tasawuf tí wọ́n tún fọ ṣe Ibrahim Niasse yàn tí wọ́n tún fọ mọ́ àfáà yín wo nínú ẹni tí ṣe Ibrahim Niasse ṣe tẹ́bíyà fún ló lè ṣe wẹ̀ jáde ta ló lè defend tasawuf bẹ́ẹ̀ ntọ́fà tó jẹ́ pé tasawuf yín fi ó fi láyé ńlẹ̀ Yorùbá nu ẹ̀ sí mọ́ gan ẹ̀ sí mọ́ mọ́sáàsì wo ni wọ́n bí ní dákẹ́ dákọ́ síbẹ̀ mẹ́kọ́ tó fẹ́ ṣe wà síbẹ̀ fẹ́ ṣe kúburọ́ ṣe tó bẹ́ẹ̀ kẹ́ jáde mọ́ níbi táwọn kutubi wà tí wọ́n lálà sí ayé yín tí wọ́n lálà sí Ibrahim Niasse gbogbo àwọn Sheikh Murani ẹlẹ́hà ẹ̀ mọ́tẹ́ fi ojú Sheikh Ibrahim Niasse yìí rí ká má sọ̀rọ̀ Yunusa Akorede mọ́ níjọ́ làwọn eléyìí sọ̀tẹ́ jáde sí wọn rí ẹ̀yin aláìmoore burúkú yìí aláìmoore nìyí náà bí Sheikh Ibrahim Niasse tó bá wáyé lásìkò táwa yóò lọ tó lẹ́yìn ni èmi mọ̀ sọ́bẹ̀ fún yín torí bẹ́ẹ̀ ni challenges mélòó ni mẹ́lá yín gbà náà madọ́ zikirul muluk bi kulli asirin wa zikiru suqatul ulama ibaki orin yẹn ṣe kẹ́dẹ́ mọ̀ lọ́ba lọ gbogbo tasawufu tẹ́ ń ṣe bọ̀ tẹ́lẹ̀ tasawufu náà dandan ní tasawufu tí ó bá táwọn àbámú ṣé tasawufu táwọn lọ ń ṣe tí gbogbo lọ ń ṣe tẹ́lẹ̀ láwọn àgbàlagbà tá a dé bá sóhun ni tasawufu tá a ṣe mọ́ lónìí ṣé Ibrahim ló gbé tasawufu afẹ́fẹ́ di tiwa òun ló gbé tasawufu ká sọ tasawufu di rédèrèdè ká sọ di ọlá ká sọ di òṣèlú ẹni tó wá ra mọ́tò nísìn tó kó ìyàwó jọ tó tí ń bọ̀ tí gbogbo lẹ̀ rọ́ òun ni Sufi ọ̀dọ̀ yín ṣé tasawufu nu ṣé ní tí ń jẹ́ tasawufu nu bàbá Wasiul Markaz àdámọ́lá yàtọ̀ wàdà wùlátàwù wọ́n ní kó tó di wípé ní gbogbo àwọn Sufi ìgbàlódé yìí dé nígbà bàbá wọn ń ṣe lọ ní kọ́lé lẹ́yìn nígbà ń ṣe ilẹ̀ Yorùbá kọ́lé lẹ́yìn nígbà ń ṣe Ibrahim Niasse dé tẹ́ wá sọ wípé òun ni àfà gbogbo òun ni wàlí gbogbo àwọn wàlí níbo Senegal ìwọ́dé Senegal ni ọmọ bí Senegal ṣe rí ni ọmọ ẹtí ló dáwọ́lá Senegal ni Nàìjíríà náà ti gba wèrè Ibrahim yà tẹ́ bá jẹ́ àwọn olùkàràkàrà tó yí Senegal po àwọn ọgbà wèrè rẹ̀ bẹ́ẹ̀ ń ṣe gba wèrè rẹ̀ ń náà ẹ̀ wá ń kọjá ààyè ẹ̀ ń lọ bí tẹ́tí tẹ̀sán bákò ni o ètò ìbí ọ̀sán ó lè kúrò lára yín mi ìdàdí kò kúrò lára yín torí pé wọ́n ní sọ̀díkùkà mọ́ni amaka múrùrà ní tàṣà ọ̀rẹ́ rẹ̀ lẹ́ni tó fọ́ ní tó koro mu ìlànà láyè tó kù lára Tìjàníyà nílẹ̀ Yorùbá bàbá Mudu Markaz ni o sábà yí pé ní àwọn alùsùnà ọ̀tá ni wọ́n jẹ́ fún Sheikh Ibrahim Niasse o ọ̀tá ni wọ́n jẹ́ fún Tìjàníyà o ṣùgbọ́n ọlá ẹgbẹ́ bàbá Mudu Markaz dó tí wọn lọ́rùn ó jẹ́ kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa mú bírèkì díẹ̀ tí Markaz bá dojú kọ yín wàláhì wọ́n finish yẹn o wọ́n dá tasawufu padà sí ìpìlẹ̀ tasawufu ìpìlẹ̀ ní Sheikh Adamu ṣe tasawufu ìpìlẹ̀ ní baba Kamaldeen Al-Adabi ni wọ́n ṣe tasawufu ìpìlẹ̀ ní baba Abali Gido máa ṣe wọ́n ṣe tasawufu tẹ́ máa gbé àdó òṣì káàkiri ẹ̀yin jẹ́ titi yín bẹ̀ ẹ̀yin ọmọ àfa Òṣòdì tàbí ṣé Òṣòdì ẹgbọ́n mẹ́sẹ̀jì mi dáadáa mò ń sọ fún yín tí yín kò tẹ̀ sọ́rọ̀ mi ti yín gangan náà mo fẹ́ bí yín léèrè béèrè kan
gbogbo ọlá tẹ fẹ́ máa gbé fàáfà Òṣòdì yìí àti gbogbo bẹ́ẹ̀ fẹ́ máa sọ pé ẹ fẹ́ máa fi hàn bí àrẹ pẹ̀lú Sheikh Adam oró gba ọlẹ́nu yín ẹ̀ mọ́ tẹ́ ń ṣe ṣé ẹ kọ́kọ́ lọ fi wé Sheikh Alado náà ṣé karama Sheikh Alado ń lò nínú wọn tí Sheikh Alado tani karama tó lágbára ṣé Sheikh Alado ní karama ju àfà Òṣòdì lọ ni mo bí léèrè ṣé ẹ̀yin ọmọ àfà Òṣòdì ẹni jáde kẹsọ pé ìjẹ́ wìláyà àfà Òṣòdì ó ju ti àfà Alado lọ ẹ̀ wá ń fò fẹ́ rẹ̀ ẹ̀ wá ń lọ kọ̀ bí àrẹ pẹ̀lú Sheikh Adam orí yín ò pé gbogbo èèyàn ọmọ rẹ̀ tẹ́ ń jáde nu o assignment ní fún yín o ẹ kọ́kọ́ lọ compare àfà Òṣòdì Sheikh Òṣòdì pẹ̀lú àfà Alado tó bá gbóhùn lójú àfà Alado lọ ni bá àfà Alado ló sì jù lọ ni ẹ kọ́kọ́ jọ wọ́ láàrin náà ẹ kọ́kọ́ ẹ tiẹ̀ mọ́kọ́ gbọdọ̀ bàbá múdú mẹ́kẹ́ta amẹ́rin tàbí gbọdọ̀ Sheikh Adam ó jìnà sára wọn ó jìnà sára wọn gidigidi ni. so kẹ ẹ sọ ara yín pẹ̀lú àwọn sọkúsọ tẹ́ ń sọ karama kìíní tó kù lára Tìjàníyà nílẹ̀ Yorùbá mọ́kàsí ni o kí ni contribution nípa mímọ́ contribution nípa mímọ́ ẹgbẹ́ jáde Usman Sheikh ni wọ́n ṣe kọjá yìí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n ní sẹ́ Usman Sheikh Adam èmi jáde torí à ń lọ sí lecture ni à ń lọ gbẹ̀kọ́ ni Usman Sheikh Adam tí wọ́n ṣe kọjá yìí ẹ wo ọ̀rọ̀ tẹ́rbíyà tí wọ́n tìrìtì mẹ́ ntí ẹ bá ṣe ní pé àti ọmọ àfọ Òṣòdì àti gbogbo ẹ̀yin ọmọ tẹ́sọ̀ pé ìgbàfúnṣẹ́ Ibrahim Niasse nílẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́sọ̀ pé ní tàṣọ́wùfù lẹ́ ń ṣe tí èsì tàṣọ́wùfù tí àwọn àgbàlagbà irú àwọn àfáà ńlá tí wọ́n ṣe ẹ̀yin náà pé conference ti yín náà àgbàṣẹ́ ìdámọ̀ ti kọ́ yín lẹ́kọ̀ọ́ mo lẹ gbẹ́kọ̀ọ́ yẹn dé mọ́ tí wọ́n pe bàbá wa Ali Jabata tí wọ́n pe bàbá wa ní Mẹ́másà tí wọ́n pe bàbá wa Àgbárígìdọ́mọ̀ àtìgbà náà kí lẹ tún rí ṣe mọ́ ẹ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Súfí dìfẹ́ǹdì lẹ tún rí ṣe mọ́ so àgbàlagbà kan ti kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn ibi tó ń mọ náà lọ́mọ ẹ yẹ kẹ́yìn náà pe conference ni tó bá jẹ́ pé ní olódodo bá ní ọmọ ọkọ bá ní ẹ fún ẹ ṣe Ibrahim Niasse tó tọ́ ẹ̀yin náà pe conference Tìjàníyà ẹ wá ṣe tàríkọ́t kẹ wá jáde kẹ́yìn náà wá sọ tẹ́rbíyà kẹ́yìn náà sọ tẹ́rbíyà bí tẹ́rbíyà ṣe jẹ́ bóun tẹ́rbíyà tó bá ṣe gbé yọjú tẹ́rbíyà ti ṣe Ibrahim Niasse kọ́ yín ẹgbẹ́ jáde ẹjẹ́ ẹ fi sáyé láǹfààní ẹ̀yin náà ẹ ṣe conference gẹ́gẹ́ bí mẹ́ríkà ṣe conference ẹ̀yin náà ẹ ṣe kẹsì conference ń jáde bẹ́ẹ̀ kárí bó ṣe social media ẹ máa dáhùn yàrá mu ẹ máa sọkò ọ̀rọ̀ síbi tí ó yẹ kẹ́ sọkò ọ̀rọ̀ sí ọdẹ mi lójú pé ṣé Ibrahim Niasse máa ṣépè fún yín ni tó ẹ fẹ́ pàṣẹ bàbá òun yẹn ni ìfẹ́ àfẹ́jù ìfẹ́ afọ́jú tẹ́ ẹ ní tó kẹ́sì pé fi dẹni yẹpẹrẹ láwùjọ ẹ lè jáde kẹ́ bóòsì mọ̀lúdì fẹ́ dé nísìnyí tí mọ̀lúdì tọdún yìí báyìí tó ẹ kọ́ dá lórí níbẹ̀ ni kí ni contribution ṣe Ibrahim Niasse nílẹ̀ Yorùbá wọ́n sọ contribution ṣe Adam ẹ̀yin náà jẹ́ contribution ṣe Ibrahim Niasse nílẹ̀ Yorùbá tó ṣe tẹ́fẹ́ àmàjàjà ẹbí lẹ́sìn sí conference ẹ̀yin ẹ̀sìn conference ẹ̀yẹ́ máa tẹ iv ma kẹ́ máa fi hàn jòyè lóde gbogbo Tìjàníyà mọ́lúdì fẹ́ dé nísìn ẹ ti sọ di business àwọn máa sọ̀rọ̀ fún yín kó yín ó lè bá pé gbogbo yín yẹn fi dé sálẹ̀ kẹ́mẹ̀ pé ní Tìjàníyà tẹ̀ ń bá bọ̀ láti gbà ṣe Ibrahim Niasse ti papòdà ó ti tó kẹ́ ẹ̀rìfílẹ̀ ẹ kó mbẹ́ ìranu ní ẹ̀yí báyé ṣe ń yí dúró kàmáta dúró zaman ẹ̀yí báyé ṣe ń yí ayé ń lémú sí yín ẹ̀rùn sáyé gbogbo Tìjàníyà ẹ̀rùn sáyé wàláhì ẹ̀rùn sáyé gidigidi ni ṣé bẹ́ẹ̀ dọ̀ yín ni àwọn Sàláfì ni wọ́n gbà wọlé sáwọn àgbàlagbàlá ṣé gbogbo àwọn Sàláfì ní ìsìn báyìí nísìn wọn bá òfin Sheikh Adam ṣé wọn bá kéṣe bóyá wọn ṣe mùjámálà o gbà tí wọ́n padà rí àkíkọ̀ Sheikh Adam ìsìn hàn sí wọn tán àkíkọ̀ Sheikh Adam yóò hàn wala al-akhiratu khayrun laka mina al-ula gbogbo àwọn tẹ̀lé kọ̀ bóyá wọn lọ́lá lánàá wọn ti dọmọ lẹ́yìn báyìí ojú rẹ̀ ìrànlẹ̀ ẹ máa wò lọ nílẹ̀ Yorùbá ẹ máa gbé foreign policy wà fáwọn akáwọ̀ gbà foreign policy lọ́dọ̀ tí wọ́n bí ká gbà nílẹ̀ Yorùbá àsìkò mímọ̀ làwà yìí wà burhan ayé ti yí kòmìtẹ́ wa Markaz ojoojúmọ́ ni tajdid ala tajdid ní dẹ́mọ́ Markaz ní gbogbo gbà so àwọn òdó wọn stagnant bí omi adẹ́gún tí ó máa rùn fún délé ẹ̀yin Tìjàníyà ẹ ṣọ́ra àgbákò ń bọ̀ ẹ fura àgbákò ti dé Maulana Mudirul Markaz hadamallahu ayata wa dawlatahu Ọlọ́run dákun bá wa ṣàánú bàbá ìjẹ́ wìláyà tọ́lọ́ fún bàbá tí bàbá fi ń kọ́ńtró gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run dákun má gbàjẹ́ wìláyà lọ́kọ̀lọ́ bàbá o bàbá mi lórí òdodo ni tí Markaz wà máa lórí òdodo ni wọn lè má jagun kọ́ máa wí ni ẹ wo yẹ ìjẹ́ gbógun ti Markaz lẹ́yìn yìí náà kàkà bẹ́ẹ̀ yẹpẹrẹ ń dé báyìí ni ìjẹ́ wìláyà Sheikh bàbá Mudirul Markaz kò sẹ́fi ṣeré o fún délé bàbá Sheikh Adam tọ́já sí pé ní àwọn ni wọ́n ní asùn tá a wà yìí bàbá Mudirul Markaz ọ̀dà tí wọ́n ṣe lọ́tọ̀ wọ́n fi ń tábà Sheikh Adam ní rahimahullah so kọ̀dẹ̀ asa hasan hak òdodo ti fojú hàn ẹgbàgbé lórí ẹ̀ ọlọ́run ti gbà fún bàbá Mudirul Markaz nílẹ̀ Yorùbá tí wọ́n kọ̀ǹtró gbogbo ilẹ̀ Yorùbá kò yí sí o nóbi wà sábà o so àfa aládò ẹbí léèrè ìpè ní ṣé ó dún kọ̀ǹtró pẹ̀lú gbogbo adúrú atrocity tó ṣe kó fi lè bá débi tó wà so oníbẹ̀dẹ̀ kò lè níbẹ̀dẹ̀ náà pé wọn ò sí lórí òdodo so ọlọ́run gbogbo ẹ̀yin olùfẹ́ wa tẹ comment dáadáa gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ love and like gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa share rẹ̀ ọlọ́run má ṣe àdìkọ́dá fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ ká sórí burúkú albarkola nebo Muhammad sallallahu alaihi wasallam.